Ìtọ́dòwe lórí Ìmọ̀lẹ́wà TV. Mo kí yín káàbọ̀ sí abala ìtọ́dòwe lórí Ìmọ̀lẹ́wà TV pẹ̀lú Josephine Amadi Adeojo. Gbogbo bíkíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ ìkànnì yìí tẹ́ ẹ ti ń wò pátápátá, mo kí yín ní déédé ojú ọjọ́ kò bá ṣe rí ń bẹ̀. Abala ìtọ́dòwe yìí ẹ̀ ń wòye wípé kí ló bí, kí ló ṣẹlẹ̀, kí la fẹ́ máa ṣe ń bẹ̀. Ohun tá a fẹ́ máa ṣàgbéyẹ̀wò lábala ìtọ́dòwe lórí Ìmọ̀lẹ́wà TV yìí, òun náà ni láti máa ṣe àtúpalẹ̀ àwọn òwe nílẹ̀ Yorùbá. Kí làwọn ohun tó bí wọn? Kí làwọn ìtàn eléyìí tó bí àwọn òwe yìí? Ǹjẹ́ àlọ́ gan tí ẹ̀ ló bí òwe yìí? Àwọn kan wà tá à ń pè ní àlọ́dòwe, àwọn kan wà tó jẹ́ pé ìtàn ló padà dòwe. Àwọn wọ̀nyí la fẹ́ máa ṣe àlàyé ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wa la fẹ́ràn láti máa lo òwe bàbá ń sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹlòmíì kì í mọ àsìkò tó yẹ kó lo òwe kan yàtọ̀ sí òwe míì, yóò wá máa ṣe àmúlùmálà tí ò wá ní bára wọn mu. Torí ẹ̀ la ṣe gbé abala yìí kalẹ̀ láti ṣàfihàn iyì, ìrírí, ọgbọ́n àtinúdá tó wà nínú èdè Yorùbá. Bá a sì ṣe ń lọ yìí, ẹ̀yin náà máa bá wa ká lọ. Ẹ pín fún alára, ẹ pín fún ajérò, ẹ pín fún ọwárànbó àga kí gbogbo wa ká lè túbọ̀ rí wípé èdè Yorùbá èdè tó níyì lọ́pọ̀lọpọ̀ ni, tí ẹwà sì pọ̀nú ẹ̀, ẹ máa bá wa bọ̀. Òwe wa tòní: àpọ́npa eégún ìgbómìnà. Àpọ́npa eégún ìgbómìnà. Ẹ̀ ń wò wípé irú òwe wo tún lélẹ̀? Bẹ́ẹ̀ ni, ìtàn kan ló sì bí. Ìtàn ó fi yé wa báyìí wípé nígbà Aláàfin Abíọ́dún láàrin ọdún 1774 sí ọdún 1789 ní ìlú Ọ̀yọ́. Nígbà náà ẹ má gbàgbé pé Ọ̀yọ́ là ń lò nígbà àtijọ́. Eégún kan wà tí wọ́n ń pè ní eégún ìgbómìnà. Bẹ́ẹ̀ sì rèé, Aláàfin fẹ́ràn kó wá máa ṣeré fún un. Aláàfin Abíọ́dún nígbà náà lọ, ó fẹ́ràn eégún ìgbómìnà yìí lọ́pọ̀lọpọ̀. Ló bá di ọjọ́ kan, eégún ìgbómìnà ó mà lọ ṣeré fún Aláàfin Abíọ́dún. Bẹ́ẹ̀ làwọn èrò lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n pọ̀. Ayẹyẹ ọ̀hún ó tóbi, ó lágbára, ó lákàkì débi wípé àwọn eégún aláré míì náà wà láwọn apá ibìkọ̀ọ̀kan tí wọ́n ń ṣeré lọ́lọ́kan òjọ̀kan. Eégún ìgbómìnà yìí ó ṣe tiẹ̀ lápá kan, àwọn eégún tó kù wọ́n ṣe tiwọn lápá kan. Àwọn èrò wòran ojú wọn wá pín yẹ́lẹyẹ̀lẹ. Èwo ni mi ò bá wò, èwo ni mi ò bá wò. Eégún ìgbómìnà wá wòye wípé ọ̀rọ̀ ti rí wípé àwọn èrò wòran ọkàn wọn ti pín sí bí ó ti pín sọ́hùn. Wọ́n ń wo ọ̀hún, ṣùgbọ́n níbi eré tóun wá ṣe yìí, òun fẹ́ kójú òun nìkan ṣoṣo ní gbogbo èrò wòran tó wà ńbẹ̀ ni wọ́n máa wò. Eégún ìgbómìnà bá wòye pé kí ni nǹkan náà tóun lè dá bí àrà. Ẹ sì mọ àwọn akéwì, àwọn onílù bí wọ́n ti máa ń fi gbogbo ẹ̀ tí wọ́n máa fi ṣàpínlẹ̀ pé ó yá, ṣe ju bàbá rẹ lọ, o lè ṣe jù báyìí lọ, o lè ṣe jù báyìí lọ. Orí eégún ìgbómìnà náà mọ̀ wú o pé kí lòun tún lè ṣe láti lè mú kí gbogbo èrò wòran tó wà nípéjọpọ̀ òun kójú òun nìkan ṣo, kí gbogbo wọn dojúbò. Nígbà tí eégún ìgbómìnà ó padà wò ó ní orí odó lòun kúkú dúró sí tóun ti ń ṣeré, kóun ka ẹsẹ̀ kan sókè lórí odó, kóun wá fi ẹsẹ̀ kan lẹ̀ sórí odó, kóun wá mú ẹsẹ̀ ẹyọ kan tó kálẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa fi po yìràn ẹ̀ kí gbogbo èèyàn ó lè mọ ó gé e pé káre ọmọ ọkọ ni, bọ́mọ ọkọ ti ṣe eléyìí eégún aláré tó mọṣẹ́ ẹ̀ dáadáa, eégún tó mọṣẹ́ ẹ̀ ṣe dáadáa, òun léégún eléyìí. Bẹ́ẹ̀ léégún ìgbómìnà mà ṣe o, làwọn akéwì náà bẹ̀rẹ̀ sí ní kì í ní mẹ́sàn-án mẹ́wàá. Àwọn onílù àwọn náà ń kì í, láwọn èrò wòran náà ń pariwo pé káre ọmọ dáadáa, ọmọ dáadáa, o lè ṣe jù báyìí lọ. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń pọ́n lé pé ìwọ tó o ṣe léyìí tó lu ẹsẹ̀ kan, ó tún lè ṣe jù báyìí lọ. Lórí eégún ìgbómìnà náà máa wú o bíi gààrí tá a dà omi tó bẹ̀rẹ̀ sí ní wú tó ń wú. Ló tún wòye wípé kí ni kóun tún ṣe sí i. Ibi tí eégún ìgbómìnà tó ti ń ṣe gbogbo eléyìí kó mọ́mọ́ gba tí ó mọ̀ gbé ẹsẹ̀ kejì náà kúrò lórí odó ló bá di yí birikoto látòrí odó. Léégún ìgbómìnà ló bá mọ̀ ṣe bẹ́ẹ̀ ló ṣubú lulẹ̀ ni ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní tú púrú ní gbogbo èèyàn sá síyìn sá sọ́hùn níbi tí àwọn èrò wòran, àwọn akéwì, àwọn onílù tí gbogbo wọn tí wọ́n pọ́n dé tí tó fi gbàgbé ara tó sì di ẹni tó ń ṣubú níbi tó ti ń ṣe eré rẹ̀. Àtìgbà yìí ni wọ́n ti ń pa òwe yìí wípé àpọ́npa eégún ìgbómìnà. Òwe yìí ẹ̀yin náà wá wòye wípé àwọn wo gangan la lè parú òwe yìí fún, àsìkò wo la lè lórú àwọn òwe yìí.
Òwe tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, àpọ́n pa eégún ògbómìnà yìí, a máa ń lò ó láti fi ṣe ìkìlọ̀ fún ẹni tí a bá wòye wípé àwọn kan wà lẹ́yìn rẹ̀ tí wọ́n ń kì í, tí wọ́n ń pọ́n lé, tí wọ́n ń pọ́n wípé wò ó, o lè ṣe jù báyìí lọ. Àwa rán létí wípé rántí o, àpọ́n pa eégún ògbómìnà, torí wípé eégún ògbómìnà lọ́jọ́ náà lọ́hùn-ún wọ́n pọ́n títí tí wọ́n fi pọ́n débi tí ó ti ṣe ara rẹ̀ léṣe ni. Ẹ̀yin náà sì mọ̀ wípé ojú àpáàrẹ kì í padà jojú ara. Torí náà tá a bá fẹ́ lo òwe yìí, a fi ń ṣe ìkìlọ̀ fún èèyàn ni, àbí láti fi rán ara ẹni létí, ìyún fún ẹni tí wọ́n bá ń pọ́n jù. Bóyá o ṣe nǹkan ni náà wá wòye wípé àló lè ṣe jù báyìí lọ, o lè ṣe jù báyìí lọ, ọmọ ọkọ ni ọ́. Rántí o, àpọ́n pa eégún ògbómìnà, kó má bàa padà lọ ṣera rẹ léṣe, kó má bàa padà wá lọ sọra rẹ di nǹkan tí ò yẹ kó dà láwùjọ. Ẹwà tó pọ̀ wà nínú èdè Yorùbá o, òwe Yorùbá sì rèé, ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n òun ló wà nínú ẹ̀. Ọgbọ́n kan náà la tún ti rí kọ́ yìí o, bí wọ́n bá ń pọ́n ọ lé, bí wọ́n bá ń kì ọ́ ní mẹ́sàn-án mẹ́wàá, dákun mọ́ wo ẹ̀yìn ẹ wo, kí wọn náà kó mọ jẹ́ kó yé wọn pé ẹ wo, àpọ́n pa eégún ògbómìnà, bẹ́ẹ̀ ti pọ́n eégún ògbómìnà lọ́dún náà lọ́hùn, bẹ́ẹ̀ ti pọ́n náà nù, tó fi di wípé ó padà ṣe ara rẹ̀ léṣe. Èmi ò ní ṣera tèmi léṣe o. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń gbádùn ìkànnì yìí, Ìmọ̀lẹ́wà TV òun náà ni. Ìtàn dòwe la pe àbàlà eléyìí. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń gbọ́ wa o. Ẹ láìkí péèjì yìí, ẹ share rẹ̀, ẹ follow rẹ̀, torí wípé àwọn ìtàn míì náà ṣì ń bọ̀ tá a fi mọ̀ ṣe àlàyé nípa àwọn òwe tá à ń lò lọ́lọ́kan òjọ̀kan, àwọn ọgbọ́n eléyìí tó ń kọ́ wa, àti àwọn àsìkò eléyìí tá a máa ń lo àwọn òwe ọ̀hún. Eléyìí ò wá sí fún àgbàlagbà nìkan, kì í ṣe fún ọmọdé nìkan, kò wá fọ́kùnrin nìkan o, kò wá fóbìnrin nìkan. Àtọkùnrin àtobìnrin òun là ń lo òwe yìí fún, àtọmọdé àtàgbà òun là ń lo òwe yìí fún, kò ju ẹnikẹ́ni sílẹ̀. Torí náà máa ṣọ́ra o, máa ṣọ́ra o, rántí o, àpọ́n pa eégún ògbómìnà. Ẹ ṣeun.